èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí. Oríṣiríṣi àyájọ́ ọjọ́ níbẹ̀ nínú kọ́jọ́dá fáṣe láyàjọ́ ọjọ́ àwọn ọmọdé láláyàjọ́ ọjọ́ àwọn ìyá láláyàjọ́ ọjọ́ àwọn bàbá kódà aláyàjọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà la ṣe láyàjọ́ ọjọ́ àwọn olùkọ́ ṣùgbọ́n ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù èbìbí ní gbogbo ọdún ni àyájọ́ ọjọ́ ìbí olùkọ́ àgbà Ọlálékan Fábilọ́lá tí gbogbo àgbáyé World Ọlálékan Fábilọ́lá's International Day. Gẹ̀ẹ́sì mo sọ ẹ̀ jẹ́ ń parẹ́. Kádúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ń ṣàgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ kò fún wa lọ́lọ́pọlọ ọpọlọ ṣùgbọ́n fún wa lọ́lọ́pọlọ tí ń gbétò kalẹ̀ pẹ̀lú ọpọlọ fún àwa ọlọ́pọlọ láti máa kọ́pọlọ sí. Ta ni mo wá ń sọ bí ó ṣe arákùnrin Ọlálékan Fábilọ́lá ọmọ èjì ọba ọmọ ọlálẹ̀ ọmọ ajégbágbá orin arẹ́gbẹ́dísọ́ ọ̀dọ̀fín roko arẹ́gbẹ́dọ̀rọ̀ ọ̀dọ̀fín bọ̀ wálé Déjì ọba ó kórìíre okó àyájọ́jọ́ bíi rẹ̀ tèní àtẹ̀mí àti gbogbo àgbáyé àtàwọn aráyé àtàwọn ará ọ̀run àtàwọn áńgẹ́lì àti gbogbo àjọ̀nú àti gbogbo ẹbọra àti gbogbo ikọ̀ másọ̀yìnbó àti gbogbo òṣìṣẹ́ EA Yorùbá láti ká máa kí ọ̀gá wa ẹni wa ènìyàn wa pàtàkì Ọlálékan Fábilọ́lá pé ẹ kú ayẹyẹ ọjọ́ bíi èní èmi yà ṣe púpọ̀ ẹ ti ṣọdún yìí ẹ ti ṣe tó ń bọ̀ lágbára Èdùmàrè ọmọ wọn ń kú lójú ọwọ́ ọmọ ẹ̀ṣẹ̀ ń kú lójú ẹsẹ̀ ọdọọdún là ń ródógbó ọdọọdún là ń ráùsà ọdọọdún là ń rọmọbì lórí àtẹ ọdún òní jọ kọmọbì má gòrí igbá ẹrù tàbí àwọn òkè ń tú wọn ní dìránṣẹ́ sí yín ẹ ní ṣubú dànù ẹ ní ṣìrìn ẹ ní ṣorí burúkú ẹ ní sọmọráyé ohun tẹ́ fi ń wé èèyàn tẹ́ fi ń wé Elédùmarè kò ní bàjẹ́ mọ́ yín lára ẹ máa tún ọgbọ́n mú ọgbọ́n ẹ máa tún òye mú òye ẹ máa tún ìmọ̀ mú ìmọ̀ ni èdè Yorùbá ò ní parun gbogbo àṣàrò yín gbogbo àṣàyàn yín gbogbo àdúrà yín gbogbo ẹ̀bẹ̀ yín níwájú Olúwa àwa sì tẹ̀wọ́gbà àkàràmàgbò kí ń pọdún jẹ aṣọdúnmọ́dún báyìí láwọ aṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù láwọ aṣoṣùmọ́ṣù àṣoròmórò láyọ àṣoròmórò àti ṣọdún yìí àti ṣe tó ń bọ̀ lágbára Ọlọ́run lágbára Elédùà lágbára Èdùmàrè ire o boom ìmọ́lẹ̀ àtayọ̀ fún ọ.